mi fún anakumullah. nǹkan tán lè fi pa bàbá ni. La ilaha illallah. Ògùn fẹ́ lọ́wọ́ lọ ájèlé ni wọ́n gbélé lọ́wọ́. So ní tí wọ́n gbélé lọ́wọ́ bàbá dé wọn sílé wọ́n dé Haji Rahman Saro tí mo wí àwọn rí wàrà làwọn bá fẹ́ mú un jẹ mọ́dà mi nìkan ṣó lẹ́sìn wà ń lé lọ́dọ̀ wọn gbà yẹn. Allahu wọ́n sọ pé má jẹ wàrà nǹkan tí wọ́n gbé wá fún jẹ́ kán dé náà. So la ilaha illallah. Jẹ́ ká dínà. ìgbà tí bàbá dé La ilaha. wàrà yẹn ó ti ń yọ fòfò wàrà òjò bàbá bẹ̀rẹ̀ wàrà mi ò jẹ́ wàrà mùsù kan wà lọ́dọ̀ wọn ẹja bù fún mùsù ìwò bàbá ń sin mùsù nígbà yẹn wọ́n wá ológbò wọ́n wá bu wàrà yẹn sí iwájú òun rí wàrà ó bá bẹ́ mọ́ ó bá jẹ wàrà tó jẹ yìí lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀ ló bá ń gbó bí ajá. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. àbí ó kìíní yẹn dì Wà ní Butuliya, Jamma Latifu. tó bá dán wò yóò ṣe lẹ́ṣọ̀ ni. Kọjá lórí àdánwò. Bẹ́ẹ̀ni. Akramakumullah. Wala yadurruhu. lórí àdìsí pé khazainu liminani Ala qanatiril mihani. So ìyẹn ni kò dá náà ni Wala wiltahafa bil jawahiri wal harir. kó dá aṣọ àríyìrí ìbora ọmọ lẹ́lẹ̀ ni. Ìdàlá máa gbà èyí gba ẹ̀dá. Rárá. Yaqulu Ibn al-Qayyim rahimahullah. Ibn al-Qayyim sọ pé La tahmil hamma ad-dunya má kọ́ àkọlé kan pé báwo ni gbogbo ayé ṣe wá rí fa innaha lillah. ọ̀tọ̀rọ̀ Ọlọ́run ni Wala tahmil hamma ar-rizqi má kó lé ya pé báwo ni ṣe lówó fa innahu min Allah. orí pé látọ̀dọ̀ Ọlọ́run ló ti ń wá Wala tahmil hamma al-mustaqbal má kó àkọlé ya bọ́lá ó ti rí fa innahu biyadillah. rọwọ́ Ọlọ́run ló wà Faqat ihmal hamman wahidan. dìmú àkọlé kankan Kayfa turidi Allah. báwo ló ṣe fẹ́ yọ Ọlọ́run nú Li'annaka law ardayta Allah torí tó bá yọ Ọlọ́run nú yẹn radiya anka Ọlọ́run náà yọ́nú sí ẹ wa aridaka yóò jẹ́ káwọn èèyàn yọ́nú sí ẹ wa kafaka ìyẹn tó ẹ wa agnaka. ìyẹn rọ̀ ẹ lọ́rọ̀. Ra'aytu al-'ayna tabki fasa'altuha. mo rójú tó ń sunkún tó ń damijé Fasa'altuha. bá a bí pé ìwọ ojú kí ló mú ẹ sunkún Ya 'aynu lima ìwọ ojú al-buka kí ló fa ẹkún ala sadiqin? ṣé ọ̀rẹ́ kan ló kú ni Faqalat la. ó ní rárá o Wa qultu ala habibin? ṣé olùfẹ́ kan ló kú Faqalat la. ó ní rárá Wa qultu ya 'ayn ajibini. mo ní ìwọ ojú tó ń sunkún yìí dá mi lóhùn Fad-dam'u awshaka ala al-intiha. torí omijé ojú tó ń dà yẹn ó fẹ́ tán Faqalat abki ala zamanin wọ́n wá ń sọ pé mo ń sunkún lórí ìgbà kan ni qalla fihi al-awfiya'u àwọn tó ń jẹ́ olùfẹ́ olùpé àdéhùn wọn kéré wal asdiqa'u àwọn ọ̀rẹ́ Tímọ́tímọ́. tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ wọn ò sí wa hatta al-ahibba. kódà tó fi mọ́ ẹni tó olólùfẹ́ kò sí Wa asbaha al-kadhibu wal ghadru asasan lil-baqa. ká wá máa parọ́ ká máa ṣe jàmbá ká máa dalẹ̀ Asbaha asasan lil-baqa. òun ló di Foundation tó fi mọ́lé. foundation tí wọ́n fi ń mọ́lé ṣíṣẹ́kù. La tut'ib nafsaka ma'a unasin ikhtaru an yafahamuka khata'an. má dààmú lórí àwọn èèyàn kan tí wọ́n fẹ́ ṣì ẹ́ gbọ́ Faqat irhal bi somtin. ṣàrọ̀ra kúrò kó ra máa lọ kúrò lára wọn. Fal ayyamu kafiyatun liturihim man anta Allah. ìgbà tí tó kó fi ẹ́ hàn bó o ṣe rí wa man takunu. ta ló jẹ́ Al-alaqatu laysat bil muddati innama bil mawaddati. bá ń tún kà. Al-alaqatu laysat orí bil muddati relationship kì í ṣe iye ìgbà tẹ́ fi ní relationship innama bil mawaddati. ìfẹ́ lẹ́ fi ní relationship. Wa sidqul wuddi la lágbájá mo ti yu'rafu mọ̀ ti pẹ́ lẹ́ fi ní relationship omi ni o innama bil mawadda. ìfẹ́ ni Wa sidqul wuddi ká sòótọ́ ká nífẹ̀ẹ́ ká sì sòótọ́ yẹn la yu'rafu illa fi shiddati. a lè mẹ́ni tó nífẹ̀ẹ́ ni a lè mọ ọ̀rẹ́ ni Illa fi shidda. àyàfi ìgbà tí bàbá le Wa kullu ma huwa sadiqun yastamiru. kí gbogbo nǹkan tó jẹ́ òótọ́ Yastamiru. yóò máa bẹ lọ gbére ni Wa hunaka farqun bayna man yakhtaruka min bayni al-jami' ẹni tó ṣẹ̀ṣà ẹ láàrin gbogbo èèyàn ìyàtọ̀ wà ń bẹ wa bayna man lam yajid ghayraka fi tariqihi. àtẹni tó já sí pé ó kàn rí pé mi ì rí èèyàn bá rìn kò lọ́pṣọ̀n Option. ẹ jẹ́ máa bá rìn ẹ jẹ́ máa manage ẹ̀. Salasatun laysa laha amanun. nǹkan mẹ́ta wà kò sí fọkànbalẹ̀ ń bẹ Al-malu wa sultan wa zaman. kéèyàn lówó kò sí fọkànbalẹ̀ pé bó ṣe níyẹn láàárọ̀ ó nìdálẹ́
والسلطان máàlù ni máàlù ni ó ti ó máa fẹ́ ó wá sọ́dọ̀ tiẹ̀ náà ni wàsùlùtọ́n ó láṣẹ والزمان kígbà wá ليس mẹ́tẹ̀ẹ̀ta لها kò أمان sí fọkànbalẹ̀ ń bẹ̀. وثلاثة محبوبة في كل إنسان nǹkan mẹ́ta rẹ̀ pé gbogbo èèyàn ni ó nífẹ̀ẹ́ التقوى ìbẹ̀rù ọlọ́run والشجاعة ìlákin والصراحة ìṣó ńlá ọ̀rọ̀ mọ́lẹ́gbà wò gbogbo èèyàn ló fẹ́. وثلاثة ترفع قدره وتشرفه nǹkan mẹ́ta mi wà lára sí pé yóò gbé ẹ ga ni yóò sì jẹ́ oníyì الأمانة kó lámàánà pẹ̀lú nǹkan tó ń ṣe والصدق kó lóòótọ́ والاجتهاد kó má gbìyànjú. فاحرص على نفسك في هذه الدنيا sọ ìwọ ni kò sọ ara ẹ láyé tó wà فالصيت يفنى torí kéèyàn lókìkí ó lè tán ولا يبقى إلا صالح الأعمال kò sí nǹkan tí ó ṣẹ́kù iṣẹ́ rere tó bá ṣe ni ó ṣẹ́kù olókìkí lẹ́yìn wọ́n kàn gbàgbé ẹ lọ́la ni àmọ́ tó bá níṣẹ́ rere òun ni ò ní jẹ́ kán gbàgbé ẹ. Allahu Akbar تعرف المرأة عند فقر زوجها tó bá fẹ́ mọ obìnrin jẹ́ kọ́kọ́ ẹ má lówó ó máa ru ọbẹ̀ fílẹ̀ tó má ru ọbẹ̀ fílẹ̀ kó bí léèrè nǹkan kó má rí fílẹ̀ ọmọ làágùn ní èsì ni ويعرف, ìgbà yẹn obìnrin bẹ́ẹ̀ rú ìyàwó bẹ́ẹ̀ wàá dà mọ́. ويعرف الرجل عند مرض زوجته bó ti mọ ọkùnrin náà jẹ́ kí ìyàwó ẹ̀ kó rẹ̀ ìyàwó ẹ̀ ìgbà yẹn ló dà mọ́ ìgbà yẹn ìyàwó náà mọ̀ pé ọkọ ni. ويعرف الأخ عند الميراث tó bá fẹ́ mọ ọmọ ìyá àbúrò mi lágbájá ẹ̀gbọ́n mi lágbájá jẹ́ kógun ṣẹlẹ̀ ogun dà yín pọ̀ ogun dà yín pọ̀ tí ó bá ti dógún tí ò bá ti dogun ọmọ ìyá ni. ويعرف الصديق ó عند máa dá الابتلاء ọ̀rẹ́ mọ̀ ọ̀rẹ́ tó dá mọ̀ ẹ́ jẹ́ ká dánwò kankan ìgbà yẹn ló dọ́rẹ̀ mọ̀. ويعرف الأبناء عند شيخوخة والديهم ọmọ ìgbà tí bàbá ẹ bá dàgbà tí ó lè mú nǹkan kan mọ́ tí ó lè ṣe wàhálà mọ́ ìgbà yẹn ló mọ ọmọ yàtọ̀ pé ọmọ lélẹ̀ yàtọ̀ sómò ويعرف الحب الحقيقي عند انتهاء المصلحة bá ń tún ká ويعرف الحب الحقيقي bá fẹ́ mọ ìfẹ́ gidi عند انتهاء المصلحة jẹ́ kí kó má sí nǹkan tó benefit látọ̀dọ̀ ẹ̀ tó bá ń rí nǹkan jẹ́ yóò dákẹ́ ni yóò mú mọ́ra jẹ́ kó má sí mọ́ ìgbà yẹn ló dà mọ́ ní pé kì í ń ṣọ̀rẹ́. ويعرف الأقرباء عند الغربة tó bá mọ family jìnnà sí wọn díẹ̀ ìgbà yẹn ló mọ ẹni tó jẹ́ pé family ni tó sì ń bẹ̀ ìgbà yẹn ló mọ̀. من أتقن الصبر لم تكسره الحياة mọ́ni àtikọ́nẹ́ Asọ́bùrà. àsọ́bùrà ẹni tó mọ àgbémọ́ra لم تكسره الحياة àgbémọ́ra tó mọ̀ yẹn Àtẹ̀síra fil hayat. ayé ò lè dá sí méjì ìyẹn ni pé wọn ò lè kan níyẹ̀ أكرمكم الله wọn ò lè kan ní gágá ayé ò ní fọ́ wọn ò wẹ́lẹ́wẹ́lẹ́ ní fọ́ wẹ́lẹ́wẹ́lẹ́. ومن عرف قيمة الحب هانت عليه التضحيات ẹni tó bá mọ ìfẹ́ pàtàkì tó wà nù ìfẹ́ هانت عليه التضحيات yóò rọrùn fún láti ṣe láti sacrifice sacrifice Bẹ́ẹ̀ni. àmọ́ ẹni tí ò mọ yẹ ẹ̀pítà ní rárá o ẹni tí ó jẹ inú àpáta ni ومن تقاسم السعادة مع الآخرين ẹni tó bá ń bá wọn pín success tó bá ń bẹ́ lómi pín أحس بقيمة الإنسانية ẹlòmíì tó bá pín yẹn ibẹ̀ ni ó ti mọ kí mọ̀ wo ló wà lára èèyàn ìjẹ́ èèyàn kí mọ̀ wo ló wà lára ẹ̀. وما يبقى في النهاية ليس ما نملكه máa yẹ kó fi ní àyà ẹni tí ó ṣẹ́kù nígbà tí gbẹ̀yìn bá dé ليس ما نملكه kì í ṣe nǹkan tá a ní. بل ما نزرعه من خير في الله نفوس أكبر. الناس ẹni tó gbìn ní dáadáa lóore sẹ́mi àwọn èèyàn òun ni ó ṣẹ́kù. قال رجل لعلي رضي الله عنه ẹnìkan sọ fún Sayyidina Ali لنا الدنيا يا أمير المؤمنين tí ẹ ròyìn ilé ayé yìí fún wa فقال wọ́n bá sọ pé ما أصف من دار أولها عناء kí ni mo fẹ́ ròyìn pé nípa nǹkan tó yá sí pé ìbẹ̀rẹ̀ wàhálà ni وآخرها فناء nígbẹ̀yìn ẹ̀ ìparẹ́ náà ni في حلالها حساب tó bá ṣiṣẹ́ tó wá owó tó wá nǹkan lọ́nà àláàlí wàá ṣèṣì wẹ̀ وفي حرامها عقاب àmọ́ wá tó lóríṣiríṣi ó wá lọ́nà aráàmù ọrùn pàkọ́ bọ̀ pọ̀ mọ́ tí tó tẹ́yìn so wájú papọ̀ mọ́tẹ́yìn عقاب ìyà ni من استغنى فيها فتنة ẹni tó bá rọrọ̀ láyé yìí inú fìtínà ló wà ومن افتقر فيها حزنا ẹni tí ò bá sì rí ìbànújẹ́ ni رحمكم الله àlékún kẹ́ àlékún gẹ̀
كما بابا مولانا شيخ آدم. رضي الله تعالى بسم الله قل هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. baba مولانا مدير المركز إن شاء الله ní gbogbo ìgbà kọ́nà kó máa fi ṣe yín lẹ́ṣọ̀ albarka ọlá nàbí wa Muhammad laqad ja'akum li'ila fi ma'uzatan surat al-ikhlas جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم إلى في قريش إلى في رحلة الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. aláàbò mo gbàgbé nǹkan kan nínú tá a ti sọ tó ń béèrè àwọn kan sọ pé wọ́n gbé wàrà wá fún bàbá wípé wọ́n gbé wàrà wá máa ní wàrà yìí نعم lọ́dún tá à ń wí tí bàbá ń gbé gbógun lérí nílé oníbejì tá à ń wí Tájù Rahman Sàró tó ń gbọ́dọ̀ wọn lọ́rọ̀ tọ́jọ́ mọ́ kéwù tó ń gbọ́dọ̀ lọ́rọ̀ wàrà ṣẹlẹ̀ ó ń lọ́rọ̀ wàrà ṣẹlẹ̀ أنكم الله. wàrà tó dẹ̀ ṣẹlẹ̀ yìí obìnrin tó ṣẹlẹ̀ sí mi ò fẹ́ dárúkọ ká fi ṣe sàrà ọmọ Ìlọrin náà ni òun ló gbé wàrà wá ọdún òun fẹ́ fẹ́ bàbá ó fẹ́ fẹ́ wọn أكرمكم الله. ó wá lọ ṣe àjò lọ́dọ̀ ẹnìkan ṣe ádámọ̀ ni ẹnìkan ìyẹn wá gbé nǹkan mi fún الله أكبر. ájò fẹ́ ló bá lọ. bẹ́ẹ̀ ni أكرمكم الله. ìyẹn wá gbé ó gbé nǹkan mi fún أنكم الله. nǹkan tán lè fi pa bàbá ni لا إله إلا الله. ogun fẹ́ lọ́wọ́ lọ ogun májèlé ni wọ́n májèlé gbélé náà gbélé lọ́wọ́. lọ́wọ́ so ní tí wọ́n gbélé lọ́wọ́ bàbá dé wọn sílé wọ́n dé Tájù Rahman Sàró tí mo wí àwọn rí wàrà làwọn bá fẹ́ mú un jẹ mọ́dà mi nìkan ṣó lẹ́sìn wà ń lé lọ́dọ̀ wọn gbà yẹn الله. wọ́n sọ pé ẹ má jẹ wàrà nǹkan tí wọ́n gbé wá fún jẹ́ kán dé náà so لا إله إلا الله. jẹ́ ká dé náà. ìgbà tí bàbá dé لا إله إلا الله. wàrà yẹn ó ti ń yọ fòfò ó ti ń yọ fòfò wàrà òjò bàbá pé wàrà mi ò jẹ wàrà mùsù kan wà lọ́dọ̀ wọn ẹja bu fún mùsù ìwò bàbá ń sin mùsù nígbà yẹn wọ́n wá ológbò wọ́n wá bu wàrà yẹn sí iwájú òun rí wàrà wọ́n bá bẹ́ mọ́ ó bá jẹ wàrà tó jẹ yìí lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀ ló bá ń gbóbi ajá olóńgbò bẹ̀rẹ̀ sí gbóbi ajá. bẹ́ẹ̀ni ó ti yọpin lójú sórí nǹkan tó fẹ́ jẹ náà bá ملك الناس من شر الوسواس. jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatulahi.